ẹ bá dẹ̀ wà Agbala Gabriel most of tó bá gbé celebrity 8% wá sórí platform ẹ̀ 2% out of 10 ló máa já àwọn bóyá tó fẹ́ lọ ṣe operation tó ní ìdòwó èèyàn fẹ́ lọ ṣe operation tó bá parí lọ operation yẹn ó máa ní ìdòwó láti fi treat ara ẹ̀ Agbala Gabriel you still put your account details on it ó ní conscience ni where is your conscience for crying out loud everything is not about money ilé ayé la bọ́ owó you are still young now ó dẹ̀ lọ ṣiṣẹ́ ẹ pera yín ẹ sọra yín ní dádì ẹ sọra yín di dádì àpàpàdodo ẹni tó tóbi yín lọ máa kúnlẹ̀ fún yín máa pè dádì Yorùbá Nàìjíríà ìnà tí rí tó ń ṣe gbogbo nọ́sẹ̀nsì èèyàn wà nínú ó wà lọ́spítù ó sọ pé ó fẹ́ ṣe operation fún àti oríṣiríṣi tó ń gbé wá sórí platform lójoojúmọ́ ẹ ò kọ́ wa ò kọ́ olóògbà iṣẹ́ ìránṣẹ́ ò kọ́ wọn bó ṣe máa repent bó ṣe máa fi ayé wọn fọ́lọ́run mi rí kó ṣe Sunday service ẹ kó sọ pé àwọn tó bá fẹ́ fayé wọn fọ́lọ́run kan wá ọ̀nà owó gan lẹ́tí jẹ́ káwọn èèyàn kan repent kúrò nínú nonsense tó ń ṣe àfi kẹ́kẹ́ parí sáfíìsì 2-3 hours àmàlà sport akúkú ti lámàlà sport ń sìn à ń pàmàlà lé ní o ìjọ ò lè fẹ́ máa deceive àwọn èèyàn dà ẹ pàmàlà lé ní lójoojúmọ́ tó bá yà rò páwọn èèyàn ní rídìí mínísà àmàlà tó ń pín yẹn Yorùbá ni wọ́n sáré bá wá nǹkan pápápá kò yé wọ́n ní ó fi kó àsìkí àwọn ará chọ́ọ̀chì ẹ̀ ní Yorùbá àwọn ọmọ iná ṣebí Nàìjíríà wà yìí ni ó ti ń wú ẹ̀ ní à ń sọ tòótọ́ mo ń call attention ìsinsìn tó bá pò ti sọ àsùpara tó bá fẹ́ máa help àwọn èèyàn if you wanna help people put their account details stop using your accounts stop using your accounts èèyàn sì kó wà ní kíní tó ti wọ kọ́mà wọ́n tẹ̀ sáré gbé wá sí pé kẹjọ ẹ̀pù ó tún fà account details ẹ̀ sí ṣé tẹ́nìyẹn bá kúrò ṣé oye owó tó àdá ókè ó nídìí 500,000 àwọn èèyàn wo fídíò yẹn over more than 1 week wọ́n ti fi owó over 500,000 sí account ẹ̀ tó bá yẹ sọ pé ṣé kó máa sọ 20,000 ti wọlé àkọ́kọ́ ń ṣe gbogbo yẹn at that moment ni because Yorùbá nǹkan tẹ́ bá ti fẹ́ no ma ti mọ̀ pé aspect nǹkan tẹ́ ń fẹ́ ni ó no máa ṣe pẹ̀lú yín so that ẹ̀ ní mọ lapses wọn me I'm not part of àwọn tó máa full o 20,000 ti wọlé ẹ ṣé o mọ́ mi wá oh God bless you bàbá ẹ dẹ̀ máa ṣeré dáadáa o bàbá náà tún sọ̀rọ̀ kí ló expect kó sọ 50,000 mommy wá from London after ju gbogbo sẹ̀rẹ̀rẹ̀ yẹn oye tó bá wá ìmí ò tẹ̀ kí ní pípé oye báyìí akọ́sọ̀ òṣà ní ìdìrànlọ́wọ́ ok ẹ ti wá gbogbo drama 2 hours yẹn ẹ ti gain 1 million or more than 1 million ibi tí mo ti ń kọ́lẹ̀ attention yìí tẹ́ sọ pé ó transparent ibo ni transparency Agbala Gabriel wà after that video tó ti parí right ẹ wo video tó ṣe lánàá pẹ̀lú baba Lebiosun ẹ jẹ́ ká fi yẹn ṣe example critical analysis lè mi ṣe fún yín yìí o eléyìí is not about bringing somebody down kò yé I'm not part of somebody don't bring èèyàn down truth must be told enough of all this nonsense after that video tẹ́ ti ṣe tán yẹn àfàtìgbà tẹ́ parí ẹ̀ bóyá 1,000 àwọn 1,000 ti views ẹ̀ 5,000 people ti share right ẹ mọ̀ pé di mọ́ bọ́n ṣe share yẹn làwọn èèyàn náà máa rí lóríṣiríṣi àwọn tó wá wò yẹn láti gbà tẹ́ ti parí fídíò yẹn títí di àárọ̀ yìí wọ́n ti ẹ ti rí views ẹ ti rí pé views yẹn ti pọ̀ gidi tẹ́tẹ̀ ẹ rí pé bàbá Lebiosun gan jáwó fún yín torí gbogbo àwọn tẹ́ ti ń gbé wá ẹ ní views bẹ́ẹ̀ yẹn rí ẹ wá wo gbogbo àwọn tó lọ wò yẹn náà wá fi owó sàkáùntì yẹn
kó má sọ pé nínú. Masali kaoribaya kasaida yagaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́, iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máṣádáli kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa. Ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé. Irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù, idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni t'Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́. Ṣùgbọ́n sà, Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn, má sọ ìrètí nù. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù, òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn, táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́, máa Máṣádáli kàfà. Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣé ìgbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Máṣádáli kàpárìbàyà kàsáìdàyà. Ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ti rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣé ọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ? Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni. Òun ló fà á. Ṣùgbọ́n Olúwa rán mi sí ọ pé àkókò rẹ ti tó. Òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmì gbọ́ọ̀rọ̀ Olúwa. Gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù, iná Ọlọ́run kó já dànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun, ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ. Bóyá o tiẹ̀ wà lókè òkun, ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́. Bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì? Wòmísà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé. Wòmísà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá ó tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó o ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Àwọn bíi 10% tó ń wò, 7% out of them wọ́n fowó sínú ẹ̀. Ìmí àfi 50 sí, ìmí àfi 100,000 sí, ìmí fi 500 pounds sí. Àgbàlá Gabriel látànà sí o mà ti tẹ̀ live video kó wá sọ pé oye báyìí ti wọlé fún in the name of Baba Alebiosu, another owó kan tuntun wọlé. Ṣó ti jáde kó wá bá wa sọ. Okay. Tó bá di ọ̀túnla tẹ́lómi tún come across video yẹn tó tún fowó sí, ṣó máa announce fún wa lójoojúmọ́ ni? Where is the transparency? Ẹ̀yin tẹ́ sọ pé transparent,
ibi tí problem wà lélẹ̀. Tó bá fẹ́ transparent for real kó fi account àwọn ènìyàn sí. Stop using o transparent. Somebody torí lánàá sí tí má yẹn ìyẹn bàbá dé Alebiosu tó sọ̀rọ̀ nípa nǹkan tí experience ẹ̀ ní ọ̀dọ̀ atúmọ̀àlà tí má yẹn ṣe fún òun pé wọ́n kàn lórúkọ òun ní o òun ò rówó kankan o wọ́n lákàǹtì wọn làwọn máa gbé sílẹ̀. Àgbàlá Gabriel ó fi action sọ̀rọ̀ yẹn ó tẹnumọ́ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ kíní kan. Ìwọ náà the same thing náà nìwọ náà ń ṣe. Kò yàtọ̀ ní pé wọ́n máa bá wa announce 40,000 ti wọlé 100 ti wọlé ó dẹ̀ ń ṣe gbogbo announcement yẹn torí pé mọ̀ pé àwọn ọmọ Nàìjíríà wọ́n lè sọ pé ó wà transparent. Àwọn ọmọ Nàìjíríà wọ́n lè wò pé he's doing well. Ó kàn mọ́mọ́ sọ gbogbo yẹn ni. After that video oye mi owó mi ti wọlé show account fún. Show account. Did you account for that money? In between the hours that you end that video yesterday, a lot of money to your account here. Have you ever come on live video again to tell the general public? Pé oye báyìí tuntun wọlé lórúkọ bàbá Alebiosu. Ẹ wá máa sọ pé transparent. Transparent kọ́. Tó bá fẹ́ transparent, ibi tí transparency ti máa come ni pé bring whosoever tó bá bá yín fún help. Fi account. Wọ́n dẹ̀ sọ àwọn tó súnmọ́ ẹgbà kan tó ń bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ̀. Wọ́n ní àwọn tó àwọn all these celebrity ló máa like àti máa gbé wá. Ìtọ́ àwọn èèyàn wá sọ ń gbà yẹn tó sọ nígbà tó ń sọ àrò pé kíní. If you want to be real to yourself, put these people account number. To buy where you really want to transparent lóòótọ́ with whatever you are doing on your Corso foundation that you are doing. If you want to be transparent, put account details and when in using your account is avenue láti máa scam àwọn èèyàn. Ó ti nígbà tẹ́ tí ń ṣe tó ti ń dùn mọ́ yín. Orí at the end o almagbeni wa alórúkọ ẹ̀ láti fi gbowó ní platform wa. After a máa rí 10 million lórúkọ ẹ̀. Èló lẹ dẹ̀ máa fún ẹ fún ní 1 million àbí 1 point something million. Jesus Christ. Níbo ni conscience yín wà? And these are the people they will take Bible, wear white garments, wọ́n máa wọ aṣọ funfun. Olúwa, oh my, Ọlọ́run máa kó sùúrù o. Ọlọ́run ńgbà mi torí ẹ̀ ńgbà mi tọ́lọ́run bá fẹ́ deal pẹ̀lú most of you because ẹ lè máa lórúkọ Ọlọ́run kẹ́ máa lò lórí ẹ̀tàn kẹ́ máa deceive àwọn èèyàn. Kẹ́ máa deceive àwọn èèyàn. You be doing all this over 1 year now. Àgbàlá Gabriel, stop scamming, stop using vulnerability àwọn èèyàn. Mama, systematically, all this one you are doing is a way of scamming people. If you don't want to be part of àwọn èèyàn tó máa pariwo pé ó scam àwọn èèyàn, use their account details. Torí mo gbọ́ngbà kan tó sọ pé wọ́n bá gbà kan mọ́ somebody call attention ẹ̀ sọ̀rọ̀. Wọ́n ti gbọ́n kankan èèyàn kan bá pariwo orúkọ ẹ̀. Because all àwọn èèyàn lórí platform ẹ̀ tó ń fún ẹ lówó náà ni. And these are the people tó bá dìtì ó bá yá. Tó bá ní kan tó ṣẹlẹ̀ ńsìn àwọn èèyàn yẹn náà máa they are the one supporting you, they are the one tó máa tún máa wà against you. Pé his own is too much. Àwọn tí mo yẹ táwọn dáadáa. Mo mọ̀ pé màmá Esabod pariwo ń gbà kan pé kíní you may see it as bóyá wọ́n fẹ́ wá máa drag you. It's not all about pé màmá yẹn want to drag you. Wọ́n ṣe lọ drag Adébóyè, wọ́n ṣe lọ drag bàbá Adébóyè, bàbá Kúmúyì. Have you ever seen àwọn yẹn kan wá sórí platform kan máa lórúkọ àwọn èèyàn yẹn ni? Àwọn yẹn náà bẹ̀rẹ̀ láti ibì kan ni now. Àwọn wá sórí social media. Any man of God tó bá pèrè any man of God is not social media kọ́ lèèyàn ti ń gba ló ti ní Ọlọ́run ní kó wá máa ṣiṣẹ́ ìránṣẹ́. A real man of God, you will not see them on social media. In a day, Àgbàlá Gabriel lè jáde lẹ́ẹ̀mẹ́ta in a day. Àtútù gbélé wa o.
ọmọ Ọ̀yọ́ fúnra rẹ̀ ó yẹ kó mú àwọn ọgbọ́n tó máa ń lò fún yín yẹn á ti lo ọgbọ́n àwọn Ọ̀yọ́ yẹn. ẹ̀yin òótọ́ la kúkú bá yín sọ ẹ má rí i pé bóyá ó kọ́ ọmọ after Àgbàlá. This is not all about, it's not all about ó wá fún Àgbàlá Gabriel, is nǹkan tá à ń fojú rí náà. Tó dẹ̀ pé kíní continue. Àgbàlá Gabriel mọ́lé tó ti kó jọ ni. Ọ̀tọ̀ ló kọ́ estate tó lóun fi kọ́lé fáwọn èèyàn. Orúkọ ẹ̀ ló wà náà. Àbórúkọ ẹ̀kọ́ ló wà. Ènìyàn lénìyàn. Ó ti ro 1+1 papọ̀. Àbẹ́yìn ikọ́ náà lẹ́ ń dáwó fún tán fi ń kọ́lé sí estate yẹn. Ó máa tó yé yín. Ó máa tó yé yín. But tó bá yé yín kó má di pé ó máa ti lọ bọ́ sí 9 minutes. Á ti wà too late. Á ti ń sọ́nsìn. Èyí tó bá wo kó fi sentiment kó yọ sentiment kúrò. Kó rí nǹkan tọmọbìnrin sọ. Tí Joyce Blogging sọ pé òótọ́ ló ń sọ. Mo bàbá bá kẹ́fẹ́. Nígbà yẹn kó tó di pó tiẹ̀ lọ. Nígbà tí owó yẹn ò tó. Tọ́nídà ti treat ara wọn. Kó tó di pé wọ́n lọ bá Àgbàlá Gabriel. Mo ní bàbá, èmi kan tún sọ mo ní bàbá, ẹ lọ lo platform àwọn èèyàn. Tẹ́ mọ̀ pé wọ́n tún tọ́wọn èèyàn tún mọ̀ kẹ́ lọ bá wọn fúnràn lọ́wọ́. Bàbá bá kẹ́fẹ́ nígbà tí wọ́n wá. Èmi ò ṣe pastor now. Èmi tí mi ṣe pastor kò lè kí sọ pé mo ní Zelle tán lè transfer owó sí. Ẹ̀yin ará Amẹ́ríkà, under the name of Bàbá Bankẹ́fẹ́ ìjọ, ẹ máa bá wa fowó sínú Zelle wa. I can, that thing is ó máa tarnish orúkọ èèyàn. Kò kí ń fúnyàn lórúkọ tó níyì láàrin àwùjọ. Serious. Because èèyàn mélòó ló fẹ́ fìdíyàn, èèyàn mélòó ló máa àkáǹtì fún pé oye tó wọlé leléyìí. Mo ní àkáǹtì sí Nàìjíríà tí mo lè lò. I'm not a pastor. Still yet, I have the fear of God in me. Mo sọ fún bàbá yẹn, mo ní bàbá ẹ fún mi lákáǹtì details yín. Mo fi àkáǹtì mi síbẹ̀. Mo fi àkáǹtì bàbá yẹn síbẹ̀. Ọjọ́ kejì bàbá ní oye báyìí ti wọlé sínú àkáǹtì yẹn. Mo ní bàbá, to God be the glory. Ọlọ́run ni mo ṣe fún. Kò yé bẹ́ẹ̀ lómi kó wà nínú critical condition lọ́la tí mo rí pé eléyìí story ẹ̀ ó wà pathetic. I will use my platform. Màá ní ẹ bá mi fowó sí, but I will put that person account. You will not see me putting my account. So tíru àwa tá bá ń ṣe man of God, tá bá ń ṣerú, tá bá ní bẹ̀rù Ọlọ́run, tá ní feelings fọmọnìkejì wa. Ẹ̀yin tẹ́ wá pera yín ní man of God, kí lẹ̀yin? I don't understand. Aṣọ́tòrè Libya ni people will criticize everything. Gabriel cannot use the people account because same accountability problem will arise. So please, stop. Eléta ń ṣe yẹn. Bezu owó sẹ́nu ara yín ni. Ẹ lọ ẹ̀yin tẹ́ bá rò pé rọ́ ni mo pa. Ẹ lọ ní bàbá Lébi Oṣù tó gbé wá lánàá. Ẹ mọ̀ pé bàbá yẹn tẹ̀ tún ṣe acting nínú beginning of that video. Ó jẹ́ káwọn èèyàn wà interested. Ẹ lọ wo video yẹn, lọ wo thousands of àwọn èèyàn tó ti views video yẹn. Out of 10% àwọn èèyàn tó bá wo video yẹn, mo sọ fún yín pé 60% wọ́n fowó sí àkáǹtì Àgbàlá Gabriel. Àṣà àtìgbà tó end the video yẹn, over 1 million náà ti realize fún máa yẹn. 60% tó ti fowó sí yẹn Àgbàlá Gabriel. If you want to be transparent with yourself, come and sọ fún wa. Tell us oye tó ti wọlé after that you end that video látànà. But you will not say it. All you does on your platform is, oh yeah, bàbá ti gbé yín wá. Ẹ̀yin lovers were all over the world. Ẹ wo bàbá yìí, ẹjọ́. God will bless you. Ibi tẹ́tí ń wò ní gbẹ. Ẹ wo. Àwọn ọmọ lẹ́yìn tó ń tẹ̀lé yín yẹn, they are seeing the way you are doing. I'm not going to be surprised. Tó jẹ́ pé àwọn náà, some of them not tún máa betray. Not máa betray that Pastor Àgbàlá Gabriel. Because wọ́n máa ti rí tactics tó ń lò. They too, they will not go, they will form foundation something.
àwọn náà máa lọ máa ṣe kíni wọ́n á lọ máa lo the same tactics yẹn. Ṣé ẹ̀yin tẹ́ pera yín ní man of God ṣé ẹ̀yin ló yẹ ká máa bá ní ẹ ń gbàdúrà fáwọn èèyàn kọ́ náà bless wọn, right, as a man of God. Ìmí ìgàn tó bá lọ church yìí tọ́nà bá gbàdúrà ẹ̀ aládùúrà tí pastor ń gbà fóun ló gbà léun lórí àwa ṣọpẹ́ ọ̀kọ́ fún pastor yẹn ní gift, right. Ṣé ó wá jẹ́ kó jẹ́ ẹ̀yin man of God yẹn ló yẹ kẹ́ máa káwọn èèyàn máa wá ẹni tó ń sunkún tó dọ̀balẹ̀ tó nídìí owó kó tún wá máa wá help wá sọ́dọ̀ yín kẹ́ tún máa lórúkọ ẹ̀ máa fi kẹ́ wá máa gbé account yín sílẹ̀ máa fi gbowó. Why don't you use that person account? Baba Alebiosu, he has accounts. Why tó bá fẹ́ ibi tí transparency ti máa wà ó tá ti máa pé indeed Agbala Gabriel is not òun ò bá wọn sí lára àwọn other pastors pé all what he does on his platform tó bá jẹ́ pé transparency wà bẹ́ẹ̀ lóòótọ́. Why didn't you put that Baba Alebiosu account details between latter náà yẹn sí yẹn bàbá yẹn gan àti mo yẹ tó ti máa wà account wọn? Why using your account? Ṣojú pé kó tẹ live video kó lo phone ẹ kó fi sọ̀rọ̀ ni àbí generator lẹ tún fi ṣe program? Ṣé eléyìí ò ń ṣe church program? Ó lọ sí Abẹ́òkúta ó go live. The worst tó ṣe ni pé ó ra internet tó wà okay. So why tẹ tún àbí ṣé tẹ́ bá mú ní kan tẹ́ fẹ́ gbà tẹ́ fẹ́ gain náà sí ẹ ní ṣe gbogbo wàhálà yẹn náà. Ẹni kó wá bá yín níbi àwọn ló nídìí ẹ̀pẹ̀ sọ pé kán wá bá yín bọ́ á mọ bó ṣe ń lọ. Ẹ stop ẹ o, ẹ stop ẹ. Àṣejùlọ Ọlọ́run ò fẹ́. Ọlọ́run tó fọwọ́ lẹ́rán tó ń wò yìí kò take anything. Ọlọ́run bá fẹ́ deal pẹ̀lú èèyàn especially tó bá tẹ̀ tí ń ṣàwọn nǹkan tó ń lórúkọ Ọlọ́run. Tó dẹ̀ yẹ pé using God's name yẹn you are not using it in the right way. Ẹ fi ń deceive àwọn èèyàn ni. Ẹ fi ń deceive àwọn èèyàn. Any that is stop o. Any that is stop. Ẹ jẹ́ ká wá lọ sí ìgbà tí bàbá Alebiosu tó ń pè visit sọ́dọ̀ àlà àtúmọ̀ àlà lélẹ̀. Ẹmọ pa ti sọ ti Agbala Gabriel a máa tún dé ọ̀dọ̀ àtún ká ṣàlàyé tó àtúmọ̀ àlà náà. Àtúmọ̀ àlà is a man of God too. Dayas church the same way gbogbo yín èwo nu yín ló gbọ́hùn Olúwa. Gbogbo yín tẹ́ lọ ń jáde tẹ́ lọ ẹ ti bá ṣàti wálẹ̀ kan rà Salvation Soul ẹ kọ orúkọ sí Salvation Soul ẹ title ẹ orúkọ church yẹn nìyẹn. Ẹ wá máa ṣe ẹ ń ṣe program ẹ ń ṣe service ẹ ń ṣe. Ẹni tọ́lọ́run bá pè kò kí ń struggle kò yé because Ọlọ́run tó ti di dípẹ́ nìyẹn á ti make a provision gbogbo àwọn èèyàn tọ́lọ́run máa lò fẹ́ nìyẹn ó ti máa gbé wọn dìde. Ìtọ́ni tó bá ti dọ̀la àtúwọ̀ àlá náà ń ṣeré. Last year lélẹ́yìí o. Wọ́n ń ṣoní fíìmù. Ẹ ṣáà ti pé bàbá Alebiosu náà. Wọ́n wá wòye pé àwọn fún mi ní 20,000 naira the other time. Mo jẹ̀ wá lọ sọ fáyé pé èmi nìkan ni mo fáwọn lówó àwọn fún mi lówó. Wọ́n ní àwọn tó gbọ́dọ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ tó mọ̀ tí ẹ̀ tó gbọ́ lórí nǹkan tí mo post sí TikTok mi. Ẹ ṣe mo dúpẹ́ àti. Auntie Olabisi Eniola, see, let me say this. As of today, he said 2.6 million, right? 2.6 million yen. Simbe o, simbe. How are we going to know pé 2.6 million? Pẹ̀lú gbogbo àwọn views tó ti wo video yẹn lánàá ló wọlé lóòótọ́. How much is 2.6 million? Ẹ jẹ́ kó má máa fool wa. These people, they are wọ́n fool wa ni. They are fooling us. Come and other than no mama pretend pé they call themselves àwọn ń ṣiṣẹ́ àwọn ń ṣe kinní kan using God's name. Okay, tó bá declare 2.6 million ima like you said. Ẹ wá ṣé tó bá di ọ̀la ṣó tún máa wá jáde kó sọ oye owó mi tó tuntun wọlé fún wa.
next week ṣó máa ìyẹn ti di àjẹmọ́nú fóun kò yé so tó bá jẹ́ pé ó fẹ́ really ṣòótọ́ sí nǹkan tó ń ṣe tó fẹ́ máa lu àwọn èèyàn àwọn tó popular ní society tó fẹ́ máa lò wọ́n ó máa gbé wọn wá sórí platform wọn ẹ wọlé tọ́nà kọ́ fún iye Ìyábẹ̀jì ọmọ aráyé lè gbà yẹn náà right ebi ọ̀rọ̀ orí Ìyábẹ̀jì ọmọ aráyé lè náà ti bẹ̀rẹ̀ charity wọn Ìyábẹ̀jì ọmọ aráyé lè náà kọ́kọ́ kọ́lé fún tó di pé wọ́n ti ra gbogbo estate lọ́sìn orúkọ wọn náà fi ń kọ orúkọ wọn. My sister ìgbà tí ìyá ọmọ aráyé lè yẹn Ìyábẹ̀jì ọmọ aráyé lè tọ́nà kọ́lé fún gbà yẹn Àgbàlá Gabriel ó lu àkáǹtì ẹ̀ ráì ṣé gbogbo owó tó wọlé after àgbà tán ti parí ilé yẹn tán ṣé Àgbàlá Gabriel jáde kó wá àkáǹtì fún ṣó wá ṣe accountability lé lórí tó bá fẹ́ ṣe tòótọ́ tó fẹ́ fi bẹ̀rù Ọlọ́run sí nǹkan tó bá ń ṣe tó bá ti gbá àwọn èèyàn wá kó máa bá wa fi orúkọ ilé tó fi ń pin account details yẹn account àwọn ènìyàn la fẹ́ máa rí ń bẹ̀ account àwọn ènìyàn la fẹ́ máa rí ń bẹ̀ ìyẹn la ẹni amount tó bá máa wọlé sí account yẹn lọ ó ti di àjẹmọ́nú fáwọn yẹn kò yé ọ̀nà tọ́lọ́run wá lè fi reward ẹni tó bá ń ṣerú ẹ̀ ní pé Ọlọ́run á wá wò pé torí pé ẹni tó lórúkọ ẹ yẹn o mọ àdúrà tó ń gbà fún ẹ because bó ṣe ń rí owó tó ń wọ àkáǹtì òun ọpẹ́lọpẹ́ alágbájá ló má jẹ́ kówó ìmá lọ wọlé sóun lọ́wọ́ dìmọ́ tó bá ń ṣàdúrà fún ẹ dìmọ́ ni Ọlọ́run awádìdì ìran àwọn Ọlọ́run máa single èèyàn kan out pé ó yá ẹ lọ bá mi bless man of God ẹ lọ ó ti nà pé láti ẹjọ́ ìlò nítorí pé ó ṣe nǹkan tó wu Ọlọ́run adídì mínísítà sẹ́niyẹn nínú ilé ẹ̀ á lẹ lọ bá mi bless ẹ̀ ìyẹn ló ń pè ní oore tí kò kàn mọ́ ìyẹn ló ń pè pé Ọlọ́run ló dìdí ìran yàn sí yàn kò yé Ọlọ́run ló dìdí ìran ẹnìyẹn sí ẹ ò mọ̀ rí ó kàn déédéé pé ẹni pé send account details mi a máa yẹ lẹ́nu pé ẹni kí send account details mi ìmọ̀ yín rí máa kò necessary kẹ́ mọ̀ mí bọ̀ mo máa ń wá àwọn fídíò yín mo dẹ̀ rí pé bẹ́ ṣe ń ṣe àwọn charity oríṣiríṣi láti rí lórí social media tí yín yàtọ̀ mi ẹ̀fà ti pé àwọn èèyàn á wá sórí platform yín ẹ máa lo account details ẹni yẹn ẹ máa gbé sórí platform yín ló ti yín àwọn gbogbo ta ti rí wọ́n máa lo account wọn ni owó tẹ́niyẹn gan máa fún tó máa fún ọ máa ju tọrọkọ́bọ̀ gbogbo tó ń ṣá tó ń gbélé wá tó ń kàn ṣá lójoojúmọ́ yìí. Stop using your account number Àgbàlá Gabriel. Prophet Atumala, if you want to help people, bringing people on your platform, stop using your account details. Use their account. They have accounts. And these are the people they call. Nǹkan tó bá fún mi ni pé set àwọn people yìí, they are man of God. Aṣẹ́wó tó rè lébíà ni Joyce, why doubting him about the amount he declared when the people that donate never complain? We should downplay the fact that he helped those people and nothing is wrong if he got ṣé mo tún rí mọ́ báyìí ṣá mo fẹ́ pin ìkíní yẹn ni o let me pin it to the America because I need to reply you. If he got from it, he contributed his time and data and platform, and God has called us not to judge. God has called us to judge, but I know you want to write God has called us not to judge anybody.
especially his pastor and minister, is accountable to God only. My brother, if whosoever that is under that profile, Ashewo to Libya, either ọkùnrin àbóbìnrin, let me address this now. You said, Joyce, don't judge him. Kinikon. He has used his platform, right? We know that he used his platform. He used his data. If he Thomas Mokpoko convenient phone, it's not by force to do it. Koye. Tell your baba wipe wa. Thomas Mokpoko to le ṣe ni. Sọ pé ó lè ṣe. Ẹni a wipe lọ sí bomi. My point still remain. This is not all this episode that you write. It's not about somebody. Joyce Block is judging him. I'm not God. Koye. But reality le mi sọ. Fact ni mo sọ. Tó jẹ́ pa tin rí. Tí Agbala Gabriel tin ṣe foundation ẹ̀sìn. This will be my first time that I will talk about it. Because mo máa fún yàn ní long row. I won't say because àwọn èèyàn ti wá fún nígbà yẹn. But no, èmi náà mo fẹ́ join trend yẹn. I will take my time to study this person. Mo ti study mine. Dada kí tó máa sọ nǹkan tí mo sọ yìí. Over 1 year nsìn tó ti yẹn pa àwọn èèyàn. Have you ever seen him putting àwọn tó gbé wá yẹn kó fi account wọn síbẹ̀ ni? No. All what he does is bringing them all these important people. Táwọn ó máa gbé wọn wá, ó máa fa account ẹ̀sìn. So typing, he uses his data, he uses his time. Nobody care. It's not by force to bring somebody on your platform. Any whosoever tó bá lo time tó lo energy tó fi gbá àwọn èèyàn wá, tó lo go online, tó fi pariwo, is your choice. Tó bá nífẹ̀ẹ́ sí láti ṣe oníṣẹ́ now. Right? So now using, if you want to really help, okay, you that you are saying this, Mr. Ashewo Tore Turkey or Mrs. Ashewo Tore Turkey, I want to ask you, lo orúkọ man yẹn, right? Láti fi gbowó lánàá. Àsàtànà tó ń parí fídíò yẹn, over 1 million ti wọlé. Èèyàn kan tún ó tún type pé, ó sọ pé over 2 million tuntun wọlé, right? Which èmi ò tí mi tí gbọ́ bí tó ti sọ pé over 2 million ti wọlé, but let's agree pé inteni yẹn sọ tòótọ́ ni, pé over 2 million ti wọlé, that asateni. Okay, Ola, another woman. Àwọn tí ó ti wo video yẹn ti pọ̀ o. Somebody else soon come across that video. Ó dẹ̀ wò pé with the way this man is doing, àánú ẹ̀ ṣe òun ò jẹ́ kó ń fún lówó. Ṣé Agbala Gabriel tún máa account fún wa? Oye owó tó wọlé ní the 3rd day, oye owó tó wọlé ní the 4th day. So where is the transparency? It's not by force to do. If you want to do charity tó bá ń ṣe tó yẹ pé o lè sọ pé oye tí wọ́n gan ti yọ lápá rẹ̀ tó fi ń ṣe charity lélẹ́yìí. If you want to help people kó fi account wọn sí. And the way he's doing his own is not something. Mọ̀ pé àwọn èèyàn míì sìn once in a while wọ́n máa ṣe charity wọ́n máa gbá àwọn èèyàn wá. It's not every time something, right? Okay, what about somebody tó ń ṣe every day by day in a week? Ó gbé wọn wá ní 4-5 times a week. 4 to 5 times in a week. And he keep putting his account. So why tó ṣe máa èyí tó fi ń type account yẹn, why tó ṣe type account àwọn ènìyàn? Why is he using his account? Why tó ṣe lo account títí ẹ̀? So yes, why tí ó ṣe lo account? Why tí ó ṣe lo account ti tàwọn yẹn? Why is he keep using all these people accounts? Ìgbà téèyàn bá declare pé 2.6 million ti wọlé, do we see evidence for it? Ṣó bá wa post gbogbo bówó yẹn ṣe wọlé ni? And somebody now saying on low that time, who cares about
If you don't want to use your data, it's not a must. It's not a must. And if you at it, a man of God, right? And you take any man of God, then bad draft when you call on bless and when you. She know you can so see this when you now. Why tẹ́ tún ṣe máa lo opportunity pé okay wọ́n wá bá yín fúnràn lọ́wọ́ tẹ́ tún máa gbà lára wọn. Ìgbà tá bá sọ pé you should not judge. You should not judge, right? Àgbàlá Gabriel ń ṣe lọ oúnjẹ lọ. Àwọn ọmọ tó ń kó kiri yẹn tó ń help àwọn guys yẹn wọ́n ti kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀. Wọ́n ti rí gbogbo tactics tó ń lò. Ìmí dédé betray lọ́la ó lọ dá titi ẹ̀ sílẹ̀. Òun náà lo the same tactics. When is he going to stop? When is it going to stop? Let's be sincere to ourselves. And wish some of you motor. Come out fi sentiment sin koni. Me as a speaker that I am. When you come out Bible was so me. Okay, mo lo account details mi. Mo fi help any here. And you come